kí ni Sheikh Al-Amin ní adabu wọn tán lò lọ́nà wọn ni pé wọn kì í fẹ́ kéèyàn ṣe at-tashabbu bima lam tu'ta nǹkan tó ní kò claim ṣe mọ̀ pé èèyàn náà máa fẹ́ sí lọ́dọ̀ àfá bí káfà náà fi mọ̀ pé ń gbìyànjú àbí tó bá lọ lè sọ nǹkan kan nísìn ṣé kò gbà pé tó bá ti ka nǹkan fúnra ẹ̀ báyìí bọ́ọ̀ ló kà tó bá gbọ́ kọ́dà kẹ́ni ìyẹn sọ pé Ibn Hajar sọ pé ó gbọ́dọ̀ tún dápẹ́ ẹni ẹ̀ náà pé Ibn Hajar sọ pé gẹ́gẹ́ bí lágbájá sì sọ báyìí lára dáàbò pé yẹn ń kẹ́kọ̀ọ́ yes na pé o fẹ́ jímọ̀ rẹ̀ nínú láì máa acknowledge so ẹ pé ilé yẹn ó fẹ́ mi wípé anybody tẹ́ máa ti sàǹfààní lọ́dọ̀ ẹ̀ gbọ́dọ̀ acknowledge òun ní nígbà láìláì kan sọ pé lágbájá onímọ̀ ni a ní kò ní kí n máa yìn fún máa rẹ̀ kí n torí kókó sí kí ní ẹ̀kan máa sọ tó kó sí ni àwọn kí n máa yìn o mo sì rẹ́rì nù kò sí ṣe náà èmi ọkọ̀ mọ́ fẹ́ lálásán ẹni ìmẹ̀ntí sì ń fẹ́ láni no kò sí ṣe èmi mi ò gbà so kí ni ṣe tó wà sí ni pé anybody tó bá ti sọ kankan wọ́n ni Shaykhana Ibn Hajar rahimahullah yani dhahaba ila annahu kaza wa kaza kí Ibn Hajar sọ báyìí sàkó Ibn Hajar dábàá naam ó ní aina qala Ibn Hajar sọ tó bá ní fi Fathul Bari wọ́n ní Fathul Bari nù gbé wa kó sí fún wa kó kájáde kó má jẹ́ pé tọ́ sẹ́wọ̀n pé tó bá ti gbọ́ wàhálà dé ó kàn gbọ́ lásán kí ló mọ̀ ìbọn mọ́ ní ọmọ tí ó ti sí ìkejì ní pé nọ́sà àgán tó lè yàtọ̀ wọ́n fẹ́ràn pé ṣé lóòótọ́ ń gbà tó gbọ́ ṣé wọ́n fúnra rẹ̀ gan kà báyìí tó bá kà ló lè sọrún tó wúyẹn tó bá kà ó gbọ́dọ̀ sọ tẹlùmí.